Laide Bakare ṣayẹyẹ ọjọọbi alárinrin fún Toyọsi Adesanya. Àwọn àgbà bọ̀ wọ́n ní ààyè là á jogún ọ̀rẹ́ àti pé èèyàn buni lára ju aṣọ lọ. Òwe yìí ló wọ ayẹyẹ alárinrin kan tó wáyé nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó láṣàlẹ̀ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2023 yìí, níbi tí gbajúgbajà òṣèrébìnrin tó rẹwà bí egbin Laide Bakare ti fi lé pọntí fọ̀nà roka láti ṣàpọ́nlé ọ̀rẹ́ rẹ̀ lágbo tíátà Toyọsi Adesanya. Ṣáájú kí aago 4 ìrọ̀lẹ́ tí wọ́n fi ètò ọ̀hún sí tó lù, làwọn àlejò pàtàkì ti ń dé sí gbọ̀ngàn àpèjẹ kan tó wà lókè pẹ̀tẹ́ẹ̀sì ilé ìtura The Grid Lagos lágbègbè Ọ̀pẹ́bí níkẹjà. Nǹkan bí aago 5 ni Toyọsi Adesanya dé nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Aṣọ funfun kiniwin kan tí wọ́n fi góòlù ṣẹ̀ṣọ́ sí ló wọ̀. Bẹ́ẹ̀ ni Laide Bakare yọ lẹ́yìn rẹ̀ pẹ̀lú aṣọ ìgbàlódé aláwọ̀ pupa rẹ́súrẹ́sú tó jojú ní gbèsè kan báyìí tó sì gbé ẹwà òṣèré yìí jáde dáadáa. Nígbà tí ayẹyẹ náà bẹ̀rẹ̀, Sheikh oníwàásí ẹ̀sìn mùsùlùmí kan ló sọ̀rọ̀ ìwúrí nípa ọlọ́jọ́ọ̀bí náà àti ayẹyẹ ọ̀hún. Ó gbóṣùbà fún Laide Bakare pé báwọn ọ̀rẹ́ tó ṣe é mú yangàn ṣe máa ń bàṣírí ọ̀rẹ́ wọn tí wọ́n máa ń ṣàpọ́nlé ọ̀rẹ́ wọn ló ṣe yìí. Bẹ́ẹ̀ ló ṣàdúrà fún ọlọ́jọ́ọ̀bí Toyọsi Adesanya àti ọkọ rẹ̀ táwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ jókòó papọ̀. Lẹ́yìn náà ni ijó àti àríyá bẹ̀rẹ̀ ní wẹlẹmù tí ọlọ́jọ́ọ̀bí pààrọ̀ aṣọ sí ti eléré ìdárayá búlù kan báyìí. Ìdùnnú òun àti Laide sì légbá kan bí wọ́n ṣe ń ran bí òkòtó lágbo. Ọ̀pọ̀ àwọn onítíátà ni wọ́n pèsè síbi ayẹyẹ náà tí kò wá wọ́n sì sọ̀rọ̀ dáadáa nípa ọlọ́jọ́ọ̀bí yìí àti ọ̀rẹ́minú rẹ̀ Laide Bakare. Lára wọn ni Ayọ̀ Badmus, Bísí Ìbídàpọ̀ Òbí, Ṣọlá Kòsọ́kọ́, Esther Kalẹ̀jayé Ọmọjọyíbò, Bímbọ́ Thomas, Fétíà Balógun, Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́, Fúnṣọ́ Adéolú, Ayọ̀ Ewébíyì, ìyẹn òṣèrébìnrin akéwì tó tún ń kọrin nì. Ọ̀gá iléeṣẹ́ Corporate Pictures Alhaji Abdullahi Abdulrazak àtàwọn míì. Ọba aládé kan tún wà níkàlẹ̀ níbi ayẹyẹ náà, Ọba Olóyèdé Akínare tìlú Òkèlúsẹ̀. Èyí ni díẹ̀ nínú ọ̀rọ̀ tí ọkọ ọlọ́jọ́ọ̀bí Laide Bakare àtàwọn àlejò míì sọ nípa ẹ̀yẹ ọjọ́ náà. Orúkọ mi ni Toyọsi Adesanya, òṣèré orí ìtàgé. Ọjọ́ òní jẹ́ ọjọ́ keje sí birthday mi. July 11 ni mí, but èyí ni wọ́n ń celebrate mi. Tí ọ̀rẹ́ mi Ṣakira àti Laide Bakare ń celebrate. So tó bá tó di on the 24, àwọn gold medal àwọn máa celebrate mi ní ìlú Ìbàdàn. Celebration yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú pé Gádé yẹn ká ní ìlú Àkúrẹ́. So celebration continues. I'm happy. I feel on top of the world. I feel elated. Inú mi dùn because ìtumọ̀ ẹ̀ ni pé there's no paragon of perfection. Anything tí èèyàn bá ń ṣe, mo ṣá máa try láti máa please Ọlọ́run. It's not about please yourself. Mo rí evidence of kéèyàn ọ̀dà. And I will continue to make people happy. If you know perfect, I will continue to be good to people. Ó ti sọ díẹ̀ nínú story yẹn. Ìgbà tí òun náà dé sí industry ní ọdún 1997, ọwọ́ mi ló dé sí lóòótọ́. Tí wọ́n wá bá wọn ṣe fíìmù Ìjàgbá Méjì Part 2 ní ìlú Lálùpọ̀ hòtẹ́ẹ̀lì bàbá ẹ̀. So wá bẹ̀ mí gbà yẹn kóun fẹ́ máa act. Mo wá gba 50 naira lọ́wọ́ ẹ̀, mo ní ọ̀gá lèmi. Mo lọ fowó ẹ̀rọ àmàlà. Later mo ẹ̀ṣẹ̀ wá pè tí wọ́n ń ta àmàlà kan nílùú bàbá ẹ̀ Lálùpọ̀, àmàlà yẹn popular gan. Mo wá gba 50 naira lọ́wọ́ ẹ̀, mo jẹ àmàlà. Later mo ẹ̀ṣẹ̀ bá pé wò èmi gan lẹ́ẹ̀kan yẹn ara mi ò fẹ́ yá pé ń sìn màá mú ẹ lọ bá àwọn ọ̀gá èmi náà ṣe ń train. Ìgbà yẹn theatre training le gan. Bí 4 years after tèmi wọ industry lòun náà dé. Òun náà dé bí ẹni tó tún dé gbà irú ọ̀rẹ́ mi bí sí òbí tó wọlé ń sìn yẹn dé ní 95, Rónkẹ́ Òṣòdì Òkè 97. So gbogbo wa à ń ṣọ̀rẹ́ àwọn àǹtí Bímbọ́ ṣì ń gbà yẹn bí 96 set làwọn yẹn because èmi mọ̀ gbà tí oníkálukú dé wọ́n dẹ̀ mọ̀ pé mo mọ̀ gbà. Àtún láwọn àǹtí tó yẹ pé àmọ̀gbà tán dé tá lè sọ̀rọ̀. Àtún láwọn àǹtí tó yẹ pé wọ́n dé ṣíwájú wa díẹ̀ bí àwọn àǹtí Fétíà bí irú late Bímpé Adékọ́lá of blessed memory. So àtìgbà yẹn màtí láṣáàkì àwa ń ṣọ̀rẹ́. Mọ̀ tán ó ṣe tán secondary school, so ó ní admissions University of Ibadan. So from there àtúnjọ pàdé ní UI àjọ ń ṣọ̀rẹ́ à close gan. Èmi dẹ̀ ọ̀rẹ́ mi máa ń lóyà sọ̀rẹ́ tí Bísí Òbí tó bá ṣe interview tó bá ní ọ̀rẹ́ wo ló ní industry a ní Toyọsi tí Laide Bakare náà bá sọ I don't discuss my friends.
àwọn ọ̀rẹ́ mi a dẹ̀ máa ń rore síra wa gan so distance is no barrier èmi àti ẹ̀ tún ríra wa padà ẹ̀ mọ̀ gbogbo many things tó jẹ́ mọ́ life ẹ̀ mọ̀ many things tó jẹ́ mọ́ life mi first time to ma travel out was in 2005 tí Laide Bakare kọ́kọ́ máa lọ UK mi ló kọ́kọ́ sọ fún nínú gba àwọn generation wa nìyẹn òun ló kọ́kọ́ ra mọ́tò ìgbà tó ra mọ́tò lèmi náà ra mọ́tò so a ti ń ṣe bẹ́ẹ̀ a dẹ̀ máa continue láti jọ́ rẹ̀ because I don't envy my friend I don't discuss my friend my own philosophy of life is pé what we be your own time mo máa wá is a gradual process bẹ́ẹ̀ tó bá ti envy ẹni tó bá ń keep malice tó máa rò pé kò lè já wa nìkan wọ́n bá wa ní industry yẹn náà ni but àtijọ́ ẹ̀mọ̀ àwọn náà wọn ta bá àwọn afford àwọn senior wọ́n pọ̀ o just to mention few àwọn side balogun jọ wíyá ọ̀pọ̀ it's not like theatre of nowadays where pé envy like Laide said on the podium àwọn máa envy ara wọn tí wà orí bẹ́ẹ̀ o we are one big family nígbà táwa ń grow up and we continue to be. orúkọ mi ni Laide Bakare tí gbogbo ayé mọ̀ sí alájà tí ò common ṣe rí ha àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ó máa ń bàyàn lọ́kàn jẹ́ tó jẹ́ pípa àwọn èèyàn ìṣesí ara wọn wọ́n lè fẹ́ máa gbé kárí wípé àwọn oní múvì wọn ò nífẹ̀ẹ́ ara wọn wípé wọn kì í bára wọn ṣe wọn kì í celebrate ara wọn kì í gbéra wọn lọ́wọ́ sókè bó ṣe jẹ́ wípé àwọn aráàta ló máa ń ṣe báyìí ṣé báwọn aráàta ló máa ń ṣe báyìí so àwọn èèyàn lè fẹ́ máa rí bí ẹni wípé wọn ò nífẹ̀ẹ́ ara wọn wọn ò mọ nǹkan tájọ́ ń ṣe pẹ̀lú ra wa anyway on our request nìkan tẹ́mi ṣe wọ́n sọ pé ìkọ́ báyìí mo fẹ́ ìkọ́ tó fẹ́ ni mo ṣe so ẹ worú kó jẹ́ wípé ìgbà táwọn èèyàn bá kú lọ́ máa ń celebrate ara wọn kò dáa ó jẹ́ nǹkan tó ó máa ń báyàn lọ́kàn jẹ́ ẹ jẹ́ celebrate ara wa white our alive àbúrò àlàyé táyé sọ Yorùbá yẹn kò wá kí n ṣe wípé káwọn máa jẹ́ wípé ìgbà tí èèyàn kan bá fọ́ làbí tí èèyàn bá kú náà ṣe ilé ṣe máa gbéra kò dáa so mo kàn fẹ́ lè model fún àwọn tó kù lẹ́yìn láti ẹ̀ báyìí kú tè wípé ká máa ṣe ara wa ká máa celebrate ara wa. ìyàwó mi ni Toyọsi inú mi dùn nítorí pé Toyọsi jẹ́ nìkan tó yẹ kó máa ń bá àwọn èèyàn ṣe gan ó máa ń bá àwọn èèyàn ṣe ìfá ìgbà ó máa ń pa òun gan lára wọn ni must you be everywhere ó ti wà ń bí lánàá lọ́dún kó débẹ̀ lẹ́ni ni tábà délé ara rò wọ́n àṣẹ máa bá wọ́ ẹsẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n inú mi dùn pé àṣẹ rẹ̀ nìkan tó wá rò pé jẹ́ ká celebrate wọn náà ó deserve celebration inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ ayọ̀mídẹ́kùn torí pé bó ṣe rẹ́rìn yẹn tínú ẹ̀ dùn mo rí pé inú ẹ̀ dùn dé ìsàlẹ̀ ẹ̀kùn inú gan náà dẹ̀ dùn pé yẹ sínú ẹ̀ dùn bẹ́ẹ̀ ni àkàndá Ọlọ́run ni o àkàndá Ọlọ́run ni ẹni jẹ́ pé inú ẹ̀ máa ń dùn sí nǹkan rere kò kí ń fẹ́ kí èèyàn máa sún lẹ́gbẹ̀ẹ́ tàbí kí èèyàn máa ronú á wá solution ní ṣáá ó jẹ́ she is a person with a large heart ó jẹ́ pé ó máa ń gbárùkù ti àwọn ènìyàn láti rí pé wọ́n ṣe àṣeyọrí lórí kan kò dẹ̀ kí n fojú pààyàn rẹ láti ìgbà tí mo ti mọ̀ ó ń fojú pa ẹnikẹ́ni rẹ lóòótọ́ kò sẹ́ni tó wà tí ò kì í ní bad side tiẹ̀ o ṣùgbọ́n Toyọsi o tí mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ pé Ọlọ́run kẹ́ni bíi pé good side ẹ̀ ó pọ̀ gan ju bad side ẹ̀ lọ so mo wá gbàdúrà fún un lágbára Ọlọ́run alààyè ní bá a ṣe ṣe àjọyọ̀ yìí fún lẹ́nìí jù báyìí lọ ọdọọdún a máa ṣe fún ni eléyìí ní jẹ́ àṣemọ́ lágbára Ọlọ́run wípé ẹ máa ní pé ògòdé ẹ̀mí pin Ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run alààyè gbogbo tó wá ń dùn lọ́kàn tó fẹ́ kọ́ Ọlọ́run kó ṣe fún orin rere Ọlọ́run á ṣe fún jù bẹ́ẹ̀ lọ. orúkọ tèmi ni Ṣọlá Láìbí ọ́fíìsà Gaji Dr. Gaji bàbá yín in the building bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ má débi ọ̀ràn yàn ní under must. a ti jọ wà tipẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ tí n bá ní ká máa lọ tú bí a ṣe jọ jẹ́ àbí bí mo ṣe jẹ́ sí àbí ó ṣe jẹ́ sí mi ilẹ̀ máa ṣù kò tẹ́ tó dáa tí mo gbọ́dọ̀ wà bí ní reason tí mo ṣe wà. ẹ jẹ́ kí n tún fún lóyìnbó kan náà ó wà disciplinarian is a disciplinarian woman so gbogbo nǹkan tó ń tó òfin do this ẹ̀rọ àjí mi ò gbà you must ṣe kíní kan so irú ẹ̀dá bẹ́ẹ̀ inú mi dùn because time ta wà láyé náà la lè celebrate àwa tí a bá ti lọ tán kọ́lọ́ ṣàánú wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ní other side because mo mọ̀ pé nírú nǹkan tá à ń ṣe ń bí lẹ́nìí ọlọ́jọ́bí náà á jẹ á mu ẹ mọ̀ so tí a bá dẹ̀ ti lọ gbogbo jíjẹ yìí ò ní lè wáyé mọ́ kò yé yín lágbára Ọlọ́run máa dàgbà ó máa dògbò èyí tó kó lò nínú ayé kò ní lò nínú ìnira kò ní jẹ ayé ìnira
God bless you, Toyọsi Adesanya. I love you, I love you. Jig it up. You know what I'm saying? Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.